Ǹjẹ́ ẹ ti gbọ́ òwe yìí rí? Iṣẹ́ là á ṣe ká má bàa síṣẹ́. Ẹ ti gbọ́ rí? Wọ́n tún máa sọ̀kan pé ẹni tí òòrùn ò pa, tí òjò ò pa, ìṣẹ́ ni ó pa á. Àwọn ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí Yorùbá máa fi ń mú kí àwọn ọmọdé tàbí àwọn ọ̀dọ́ kí wọ́n múra síṣẹ́, kí wọ́n má ṣọ̀lẹ. Ṣùgbọ́n ìtàn kan ń bẹ tí ó di òwe tí mo lè sọ pé lọ́rọ̀ tèmi, ní ìwò tèmi àti ní ìwò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ó lágbára ju gbogbo àwọn òwe wọ̀nyí lọ. Torí pé ìtàn náà dùn gan, ó sì mú ó wúni lórí, ó sì mú kéèyàn tẹpá mọ́ṣẹ́. Ẹ ó ti gbọ́ nú orin rí, ẹ ó ti gbọ́ nú àsámọ̀ rí, ẹ ó sì ti gbọ́ rẹpẹtẹ tí àwọn ìyá wa tá bá ń bá àwa ọmọ wí ká lè múra síṣẹ́. Wọ́n á ní ẹni tí ò ṣe bí Aláárù lÓyìngbò kò lè ṣe bí Adégbọrọ lọ́jà ọba. Bí mo ti ń sọ ọ̀hún, àpá nǹkan ti ń sọ dorin, torí pé a ti gbọ́ nú orin rí. Ẹni tí ò ṣe bí Aláárù lÓyìngbò kò lè ṣe bí Adégbọrọ lọ́jà ọba. A ti gbọ́ nú orin rẹpẹtẹ rí. Ìtàn kan ló wà nídìí òwe yìí. Adégbọrọ ó jẹ́ ẹnìkan tí ó kúrò nílé, ó ń wá iṣẹ́ ajé lọ. Adégbọrọ lọ sí ìlú àìlárá, ìlú àìléèyàn, níbi tí a ti ń ṣiṣẹ́ tó rí ti pa. Adégbọrọ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ Aláárù kó lè bá a jẹ. Ẹ mọ̀ pé Yorùbá ní pé bí ọ̀rẹ́ ni gbọ́kànlé, àtẹra àtẹpá mọ́ṣẹ́ ẹni. Adégbọrọ ó bẹ̀rẹ̀ iṣẹ́ Aláárù ní ọjà Òyìngbò. Ọjà Òyìngbò ni Adégbọrọ lọ. Kò tijú, kò rojú, yóò fi orí rẹ̀ ru ẹrù, yóò gbèrú sórí látàárọ̀ dalẹ́. Tọ́rọ́kọ́bọ̀ ń wọlé fún Adégbọrọ. Ìgbà tó ṣe díẹ̀ sí, Adégbọrọ rí owó jọ lẹ́yìn bí ọdún 4. Kò rọrùn, ṣùgbọ́n ó forí tì í. Adégbọrọ kówó jọ, ó ra ọmọlanke. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ tá à ń pè lọ́mọlanke bí? Ọmọlanke la tún lè pè ní kẹ̀kẹ́ ńgbà míì, ó ní wọ́n ń fọwọ́ tì, tí àwọn olóyìnbó ń pè ní cart. Adégbọrọ ra ọmọlanke láti lè mú kí iṣẹ́ alábàárù rẹ̀ kó rọrùn sí. Kò forí gbé mọ́ báyìí, ọmọlanke ló kù tó ń lò. A máa ti ọmọlanke yìí láti kó ẹrù. Ìgbà tó yá, ó tún rewó jọ sí, ó ra eléyìí tó pọ̀ ju ẹyọ kan lọ. Ó ń fi eléyìí, ó ń fi sí àyálò fún àwọn mìíràn. Owó ń wọlé sí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Lẹ́yìn bí ọdún 8 tí Adégbọrọ ti ń ti ọmọlanke yìí, owó tún pé o. Ó rí owó jọ, ó ra mọ́tò bọ́ọ̀lẹ̀ kájà ló rà. Ó fi ń kó ẹrù, ó fi ń kó ẹrù, ó fi ń kó ẹrù. Ó ń tẹ̀síwájú nínú iṣẹ́ yìí, ó sì ń fi owó pamọ́. Ìgbà tó ṣe díẹ̀, Adégbọrọ kò lo bọ́ọ̀lẹ̀ kájà ẹyọ kan mọ́. Ó ra eléyìí tó pọ̀ rẹpẹtẹ. Lẹ́yìn bí ọdún mélòó kan, ó bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọkọ̀ wọ̀nyí ṣe àyálò fún àwọn ènìyàn. Wọ́n sì mú owó wọlé fún un. Ó wá yá, àwọn ènìyàn tí wọ́n ti mọ Adégbọrọ, wọ́n wá ń rí ní ibìkan tí à ń pè ní ọjà ọba. Wọ́n wá ń bi léèrè pé Adégbọrọ á mọ̀ ọ́. Bóò ni búrùjí rẹ̀ ti jí báyìí? Ìwọ tó jẹ́ pé àárù ló ń ṣe ní ọjà Òyìngbò, níbo ló ti rówó? Sọ̀dí ọ̀rọ̀ rẹ fún wa. Ẹ mọ̀ pé àwọn ènìyàn ọbẹ̀ tó bá dùn náà máa ń fẹ́ jẹ. Adégbọrọ wá ní pé ẹ wá ń bí o. Ẹ rí mi tí mò ń yan fanda, ẹ rí mi nínú owó, ẹ rí mi nínú ọlá. Ẹ fẹ́ mà sí rí ẹwà mi. Ó dáa, ǹjẹ́ ẹ̀yin lè ṣe Aláárù bí? Wọ́n ní rárá o, alábàárù kẹ̀, orí ìmọ̀ jẹ́, èmi ò lè ṣe alábàárù. Ó ní àṣírí ọ̀rọ̀ mi leléyìí, torí pé èmi Adégbọrọ yìí, tẹ́ẹ̀ rí mi tí mò ń yan fanda, mo ti jẹ́ Aláárù rí lÓyìngbò. Ènìyàn tí ò bá lè ṣe bí Aláárù lÓyìngbò kò mọ̀ lè ṣe bí Adégbọrọ lọ́jà ọba. Àárù ni mo ṣe, tí mo forí tìtìtìtìtì. Mo ra kẹ̀kẹ́ ọmọlanke, mo ra bọ́ọ̀lẹ̀ kájà kí n tó wá dolówó. Mo fi wá ń ṣe bí onífàárí ọlọ́rọ̀ ńlá lọ́jà ọba. Ẹni tí ò ṣe bí Aláárù lÓyìngbò kò mọ̀ lè ṣe bí Adégbọrọ lọ́jà ọba. Ọ̀rọ̀ yìí ìtàn ni, ṣùgbọ́n ó di òwe lónìí tí a fi ń mú kí orí àwọn èèyàn kó yá
láti múra síṣẹ́ àti pé kí wọ́n má ṣe kọ iṣẹ́ kan tì pé n kò lè ṣe eléyìí tàbí n kò lè ṣe tọ̀hún. Iṣẹ́ wo lò ń ṣe? Ǹjẹ́ o jẹ́ agbálẹ̀ ọjà bí? Iṣẹ́ wo lò ń ṣe? Ǹjẹ́ o ń pọnmi tàbí? Iṣẹ́ wo lò ń ṣe? Olùkọ́ ni ọ́ ni bí? Ǹjẹ́ iṣẹ́ tó ń ṣe ó jẹ́ eléyìí tí àwọn ènìyàn fojú tẹ́ńbẹ́lú? Má jẹ́ kí eléyìí kó dààmú ọkàn rẹ. Pẹ̀lú ìforítì àti tẹpámọ́ṣẹ́, ó là ń bẹ̀, ó sì lu. Torí náà, mọ̀ eléyìí pé ẹni tí ò ṣe bí Aláárù lÓyìngbò kò lè ṣe bí Adégbọrọ lọ́jà ọba.